ológbòjò bá pa egúngún. Alhaji Wasiu mi mọ nǹkan tí fẹ́ sọ but nǹkan tí mo gbọ́njú mọ̀ tèmi àti wọ́n dẹ̀ ṣe close tèmi àti wọ́n dẹ̀ ṣe máa ń ní issue kò ju pé ẹ̀yin àti Alhaji Wasiu àbí. ta fi máa ń ní issue dọ̀rọ̀dá a máa ń ní issue dáadáa but ẹni tí mo love ni ta dẹ̀ jọ love ara wa but èmi máa ń sọ tọrọ fún wọn pé ẹ ṣe nǹkan báyìí tẹ́ ṣe kò dáa èmi ò lè tolerate ẹ̀ àwọn bí wọ́n ṣe rí wọ́n ní àjọ need the same kind of characters. He always call me trouble boy. Man, ẹ̀gbọ́n ẹ wo gbogbo nǹkan tá à ń sọ yẹn kọ́ ni issue but he's somebody that I love. So jẹ́ pé man think fast pé okay let's do this. This is the way we can do to make money. This is the way we can do to make money. But àwọn nǹkan kan wà èèyàn onírìn orí máa ń mì tán ní lọ́wọ́ lóríṣiríṣi tó pọ̀. Nígbà tí mo wo interview yín kan tí wọ́n sọ pé àwọn onífújì wọn ṣe kinní kan pẹ̀lú àwọn ìgbà tí mo wo kinní ẹ̀ mo ń rẹ́rìn bọ̀bọ̀ lèmi máa ń pè wọ́n bọ́bọ̀ ṣé bí many years back you are not NTA news tẹ́ ń sọ fún pé ẹ̀yin ò lè ran olórin kankan lọ́wọ́ pẹ̀lú anything so why now tẹ́ wá ń fẹ́ kàn pay back to you. When you go to people, they will go to you. Wọ́n kì í ra respect ìwà ló máa fi rà á. Kò kí ń ṣe gbogbo nǹkan lèyàn kan máa ń jókòó tó máa wò pé okay mo deserve kìíní no ọ̀nà máa ń pa mí lẹ́rìn lágbolé fújì nsìn tí gbogbo wa máa wí eléyà lóhun ti bẹ̀rẹ̀ fújì láti 80 eléyà lóhun ti ń kọrin láti kinní kan eléyà lóhun ti pé 50 years tí ò dẹ̀ jẹ́ pé age tó ń pè rẹ̀. Mo mọ ẹgbẹ́ mi nínú onífújì inú ẹ̀ náà bí mi sí mo dẹ̀ mọ àwọn tá a dẹ̀ jẹ́ colleagues mo dẹ̀ mọ àwọn tí ò ń ṣẹgbẹ́ mi mo dẹ̀ mọ àwọn tí mo jù lọ mo dẹ̀ mọ àwọn tí mo ti ṣe fún. Tọ́ máa ní artist tó good to the core tọ́ máa ń fi síwájú pé okay o lead Wasiu Ayinde ni. He bold to talk in anywhere he will stand. But what about ṣé ẹ kó àwọn ọmọ tó kù lẹ́yìn yín jọ ṣẹ́yìn ṣe bí Barrister ṣe ṣe ṣẹ́yìn lè swallow nǹkan tí Barrister swallow. Alhaji Kollington ò gba nonsense he will tell you frankly. Everybody that ti mọ̀ bẹ́ẹ̀ ṣẹ́yìn nǹkan tẹ́yìn expect látọwọ́ àwọn ẹni yẹn ṣẹ́yìn ṣe gbogbo àwọn tẹ́wọ̀n ń pè pé ọmọ mi ni lágbájá ọmọ mi ni tàmẹ̀dùn irọ́ ni wọn ò láìkí wọn for anything but because of àwọn Alhaji Pasuma ló máa ń pè àwọn Alhaji Pasuma àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Hello brother mi ṣé ẹ gbọ́ I always tell him all these people you call your boys your this they are now loyal to you no. tó máa sọ pé lórí tó nice jù láyé yìí tó máa ní lẹ́yìn Barrister ẹ̀ mú Pasuma Obesere Pasuma lè yọ ojú ẹ̀ fún yàn. bẹ́ẹ̀ làwọn Alhaji Sefiu Alao bẹ́ẹ̀ làwọn Alhaji Rashidi Ayinde tó wà ń bàdàn yẹn báwọn yẹn ṣe rí nìyẹn. But Alhaji Wasiu tí wọ́n believe pé bóyá wọn kan but Alhaji Wasiu smart gan. But let's call a spade a spade. Tí èèyàn bá wà tó bá ti kó ọmọdé jọ nígbà tó ń lament pé màmá àwọn ìgbà táwọn ṣòkú mélòó kí ni wọ́n ṣe fáwọn kí ni wọ́n ṣe gbà báwo lẹ́yìn ṣe ń ṣe pẹ̀lú gbogbo wọn. Tí n bá sọ pé Barrister pé ọ̀rẹ́ Barrister mélòó la rí nígbà tí bàbá wa kú mi ì ṣí eré mo mọ nǹkan tí mò ń sọ ọmọ tí Barrister bí pọ̀ dàn pé mélòó ni gbogbo àwọn tó ń pera wọn lọ́rẹ́ Barrister ọmọ Barrister mélòó náà fún ní nǹkan kan ṣiṣẹ́ owó sí wọn lọ́wọ́ I'm just saying mò ń jẹ́ kó yé everybody ni pé kò séèyàn and gbogbo mistake táwọn onífújì ń ṣe nìyẹn a máa rely láwọn èèyàn kan pé fans mi ni there's no fans anywhere when you are doing that job that's the reason why I appreciate K1 a lot. Ìgbà tá a bá ń ṣiṣẹ́ yẹn lọ́wọ́ ni a jẹ́ ọ̀rẹ́ wọn
tàbá ti kúrò ń bẹ̀ bàbá mi gbàgbé ẹ̀ kò sí nǹkan tó jọ mọ́ fíù nínú wọn ló máa jáde ló máa sọ pé mo dẹ̀ láìkẹ́ ni pẹ̀lú gbogbo ìgbésí ayé ẹ̀ ó tán that's just it. bàbá tó sọ̀rọ̀ yẹn ṣe èmi ò lè sọ pé mo jẹ 120,000 rí náà Barrister dẹ̀ lọ́mọ kéékèèké tó pọ̀ so kí ni nǹkan tí mo fi ṣe wọn this is a man tó jẹ́ pé 247 fúnra wọn á pè mí èmi á fúnra wọn àwọn fúnra wọn èmi fúnra mi á pè wọ́n at the age of 80 something just 80 and now portray your friend who you call your friend and you know the truth and then song on me come on all right no matter all right ẹ ti sọ díẹ̀ bó tiẹ̀ jẹ́ pé kí ẹ bẹ ṣe sọ pé àwọn ọ̀rọ̀ tó bá lè open old wounds ká bury ẹ̀ so mo agree pẹ̀lú yín. Alhaji Saheed Òṣùpá ṣé ẹ̀yin gangan ní relationship pẹ̀lú wọn. we are so close when it get to a certain stage but actually mo lè sọ pé she close náà ṣá that's it. kí ló fa kọ́má ẹ̀ pé you were so close but when it got to a point well káṣágbà because bẹ́ẹ̀ ṣe sọ nìyẹn ẹ ti fún mi ní impression pé close mọ́ kí ló ṣẹlẹ̀. kò sí kankan tó ṣẹlẹ̀ ju pé ó náà ní gbogbo nǹkan tá à ń bá bọ̀ ni mo sọ pé you see àwọn èèyàn kan wà iṣẹ́ Fuji yìí ó burú gan ni when they need you they close to you tó bá ti achieve nǹkan tó bẹ́ẹ̀ achieve wọ́n á get out. àwọn èèyàn kan wà tó jẹ́ pé ọlọ́nkàn dá wọn tán jẹ́ user nílé ayé wọn ni. ká lè ń pa òwe yìí mọ́. no mo kàn sọ̀rọ̀ generally. okay all right. Shebi you asked me about Pasuma now right. no mo bèrè nípa K1 mi ti bèrè nípa Pasuma. dájọ́rọ̀ ọ̀rọ̀ Pasuma tí mo dẹ̀ sọ pé irú èèyàn báyìí ni Pasuma jẹ́. so mo wá ń bèrè nípa Alhaji Saheed Òṣùpá. Saheed Òṣùpá is my brother. We are from the same compound in Ibadan. Mi mọ̀ Saheed Òṣùpá rí ní 90. Are you with me? I don't know Saheed Òṣùpá in the early 90. I know Saheed Òṣùpá through his father. Daddy Saheed Òṣùpá máa ń wá sílé wa. Tọ́n bá ti kúrò ní Àpápá. Wọ́n máa ń wá sílé wa, wọ́n máa wò dé ọ̀dọ̀ wa bíi 6 ìrọ̀lẹ́ nígbà yẹn. Ẹni tí mo tún mọ̀ ní Bọ̀dá Láti, ẹ̀gbọ́n Saheed Òṣùpá, is in Canada. Later tí bàbá yẹn bá ti wá, wọ́n máa ń sọ f'Alhaji pé jẹ́ kí Àkànjí àti ẹ̀gbọ́n ẹ̀ kan mọ́ra wọn. Alhaji ni Mọ́ṣídì fi wọ́n lẹ̀ tó bá dàgbà wọ́n máa mọ́ra wọn. Fi wọ́n lẹ̀ tó bá dàgbà wọ́n máa mọ́ra wọn. Ìgbà yẹn náà Saheed Òṣùpá iwájú ilé wa ló máa ń gbà lọ sọ́dọ̀ Alhaji Wasiu lọ́kọ̀tà kò àwọn Pasuma ò close mọ́ Alhaji Wasiu before Saheed Òṣùpá. Ẹni tó bá ní mo ní irọ́ ni mo pa cocotte mi. Ẹ sọ̀rọ̀ 90s àbí? I'm talking about 90s. Then 90s King Saheed Òṣùpá close mọ́ K1. Ó close mọ́ K1 ó máa ń lọ ilé K1 ló máa. Yes. His father said it. Pé wájú ilé yìí ló máa gbà lọ sílé Wasiu. Ó wá sọ fún Alhaji bàbá dádì ẹ̀ wá ń sọ fún Alhaji lọ́dún náà lọ́run Alhaji pé ṣé o mọ orúkọ bọ́n ṣe paint yẹ? That's the way tán paint mi ń sìn. Pé ó paint ẹ pé tí Barrister bá pé ọmọ òun ló sọ fún pé tí Barrister bá ti dìyàn mú báyìí ó ti gbogbo ẹ o ló fi ń sà. At the end of the day, who made that Saheed Òṣùpá? Barrister made him. Ìjọ tí Barrister crown Saheed Òṣùpá as ọba orin, ó ti ń kọrin ẹ̀ lájégúnlẹ̀ ṣe gbogbo ẹ̀. People don't accept him in that way. Ìjọ tí Barrister crown ẹ̀ as king of Fuji music, nígbésí ayé ló change. But you see, like I said, àwọn èèyàn wa user ló pọ̀ jù nínú wọn.
òdìgbà tí ẹ bá rí ọ̀rọ̀ orí ahọ́n làwọn èèyàn pọ̀ nílẹ̀ Yorùbá tá a ti wá yẹn tó bá ti fi ẹ́ ṣe ládà wọ́n fẹ́ gádà gbogbo àwọn èèyàn tó wà around you tó ń love ẹ̀ nǹkan míì ló wà nínú wọn. So it's my brother anyway. So we are colleagues and it's my brother, that's it.